Olúwa ló ṣẹ bí Oyènúgà nílùú Ìjẹ̀bú Igbó nípínlẹ̀. Ó ṣe mí o, mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa, hallelujah mo bá dúpẹ́. Ènìyàn ló wọlé alájà fẹ́ bàbá jáde láyé, mo dúpẹ́ lọ́wọ́ Jésù Olúwa. Bàbá mi Oyènúgà, ó rọ́wọ́ Olúwa láyé rẹ̀, ó rọ́wọ́ Olúwa lára rẹ̀, lára àwọn onílò. Ó ṣe é o, ó ṣe é o. Adébáyọ̀ Ọ̀dẹ́kúnlé láti ìlú Ìgbòho Kwara State àti màmá mi Sherifat Adéníkẹ́ Ayílára láti Ìjàn Kwara State wọ́n wà ní ẹnu ọ̀nà. Mo fẹ́ mọ̀ wípé ṣé ká ṣílẹ̀kùn fún wọn kán wọlé tàbí ká má ṣílẹ̀kùn fún wọn. Ìrédè o ẹ máa sanwó iye tó wọlé wọ́n ní ìrédè o Adékùn wá láti ìlú ọmọ ìrè wọlé Adékùn wá láti ìlú òrèlọ tí Oyènúgà yédè o ìrédè o Adékùn wá láti ìlú òrèlọ ìrè wọlé Adékùn wá láti ìlú Gẹ̀ẹ́sì ní pápá àkọsíláwí òun ni kí ẹ máa wí tẹ̀lé mi ọkùnrin tó wà ní ọ̀bá rẹ̀ obìnrin tó wà ní ìpínlẹ̀ káwá máa wí pé ẹ̀wẹ̀ sóòsà ẹ̀wẹ̀ sóòsà ẹ̀wẹ̀ sóòmà ẹ̀wẹ̀ sóòmà ẹ̀wẹ̀ sóòdèdè olé ẹ̀wẹ̀ sóòdèdè olé ẹ̀wẹ̀ sóò ọmọ wẹ́wẹ́ olé ẹ̀wẹ̀ sóò ọmọ wẹ́wẹ́ olé ẹ̀wẹ̀ sóò aládùúgbò ẹ̀wẹ̀ sóò aládùúgbò. Ẹ̀yẹ́ ká wá kí wọn ní èdè ìlú wa ní Kwara àbí ẹ̀kún ọmọ ẹkún ọ̀sà sára ò lè bí ẹkún ọgbọ̀gbọ̀ ọmọ bábá ilé ẹkún ọgbọ̀gbọ̀ àgbà àdúgbò
tẹ̀síwájú díẹ̀ ní sókè ẹ máa ní good morning sir. Good morning, sir. Good morning ma. Good morning, ma. Good morning family. Good morning, family. Sẹ́ni ìkíni ẹ̀yẹ̀ tó tó kù ìyẹn ní alága àwọn alága tèmi ìgbà tó ní òkú máa ń gbàgbọ́ láti ìdíje ọmọ ọba ọlọ́run ní jẹ́ nítorí ọmọ Yorùbá ni mí mo lè mọ̀ pé máa fi gbàgbọ́ láti ọmọ ọba pé náà alága tèmi kí gbàgbọ́ láti alága tèmi kí gbà ìkúlẹ̀ alága tèmi kí gbàgbọ́ láti ẹ̀ṣọ́ àdáni sí inú àpọ̀ mi nítorí pé owó ọmọ àlàáfíà owó ọmọ àlàáfíà ẹ̀ẹ́dẹ̀ẹ̀ta Sínú àmọ́, ní owó ọmọ àlàáfíà àlàáfíà, owó ọmọ àlàáfíà. owó ọmọ àlàáfíà, ẹ̀ẹ́dẹ̀ẹ̀ta sínú àmọ́. ó ní ilé ìyá àti bàbá òun lòun wà jọ ṣe má ṣe bí o. ó máa yà mí lẹ́nu mo tún bẹ́ẹ̀ sọ ní sáà lọ́wọ́ kó sọ̀rọ̀ yìí ní bẹ́ẹ̀ ká máa ṣe lẹ́yìn náà àwọn àtàkùn ìlú àwọn ará wa bọ̀ ó jẹ́ cast ó ti yẹ ìwà mú ìyàwó ẹni tó lọ sí Ìwó ó jẹ ìyà bí Ìwó tó tó ní ìyà Ìwó wáyé ọkọ tó ń bá mú ìyẹn ẹjọ ṣe ká dáwọ́ jọ fún mi nítorí ẹni kan sọ pé orí mi wúwo ẹ bá làbí wọ́n tèmi o ẹ lọ́wọ́ sọ all right without taking much of your time torí ìlú Ìjẹ̀bú tó wà yìí kí ẹ ti wọ́n kọ́ sí ìyọ̀nà táwọn crops nítorí ó bọ́dà Ọ̀yọ́ State ó bọ́dà Ògùn State so ó máa ra ilẹ̀ síbí ní pápápá ẹni ó ṣe sórí ibi láti gbogbo rẹ̀ ẹ máa ra ilẹ̀ sí ìlú Ìjẹ̀bú Igbó nítorí ọmọ òde kan lọ́ba ká máa bí inú ọmọ ẹbí ńlọ ọmọ òde kan lọ́ba ká máa bí inú ọmọ Emmanuel ìjọba báyìí ọmọ òde kan lọ́ba ká máa bí inú ọmọ ọmọ òde kan lọ́ba ká máa bí inú ọmọ láti ṣe láti ṣàkóso láti ọmọ ọmọ tó láti ṣe lórí ọ̀rẹ́ yàrá síbẹ̀ yàrá síbẹ̀ lórí àti wọn ẹ̀kọ́ níbẹ̀ bàbá lè bàrà bàbá wọn sẹ ẹwà ní ọkọ tó bá pàyà bá tó bá tún bá tọrẹ káwọn ẹyọ kájà yé ọ ẹgbẹ́ ìwòsàn nílẹ̀ rárá ìyẹn tó bá lọ́wọ́ sàkóso.
Jésù Kristi kó máa lọ láti inú ọlá nínú ọlá inú òkú dénú òkú nítorí tó bá ṣe é ṣe fún ẹyẹ àtọ̀ lásán láti máa ní àtọ̀lẹ̀ lọ́lẹ̀ ní tàdán mélòó àwa dáadáa ní àwòrán Olódùmarè Jésù Kristi Olúwa wa ọkọ ìyàwó dìde everybody dìde ẹni bí sèké pé kéde ìṣòwò máa gbó ìpapò àdìyẹ ní sókè máa múra sílẹ̀ ọkọ ìyàwó ìdọ̀lá ẹ̀ kejì òun tó bá ṣe é ṣe kan ìlú ọ̀la àdú nítorí ọ̀fíṣàlì àwọn ọmọ mi ti gbà sí ilé ọdún wa ṣe dé orí abẹ́ ẹ̀kúlá lẹ̀ abẹ́ ẹ̀kúlá abẹ́ ẹ̀kúlá Jésù Olúwa wa òun fẹ́ sẹ́kẹ̀ bẹ́ẹ̀ ní ilé òun ọ̀hún ṣe lọ táwọn àgbẹ̀ máa wáyé láàyè ní ti ẹ̀rẹ́ ìtọ́lá Jésù bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni náà ní gbàgbà mi àyè kò jù bẹ́ẹ̀ lọ ìjọba yẹn ní pé wọ́n ṣe ń tó ọmọ adún wípé nínú ilé yìí wà lówó wà lọ́wọ́ àwọn tó máa pẹ́ lára àwọn ọmọdé pé wà á máa wo àwọn ọmọ tí ìyàwó ẹ̀ nínú ẹ̀ wà á máa lè máa sẹ́ǹdì owó sínú àkáǹtì àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ nílé ìyẹn mú lọ́wọ́ tó yà báyìí tí wọ́n máa mú ẹ̀ lọ́rẹ̀ ṣe kí wọ́n máa ṣe máa pẹ́rẹ́ǹtì tiẹ̀ nínú ìrọ̀rùn òfin má ṣe máa pè é wípé àyè ìkọ́lá ìlú tó fi ránṣẹ́ nínú ìrọ̀rùn ní Kristi ló máa ṣe fún ìrọ̀lẹ́ ìjọba ìjọba ó bẹ̀rẹ̀ yọ rẹ̀ bóyá ní pápá tí a bá rí ní máa gbé àkọ́kọ́ mọ́ mi lè bá yẹn ọkọ́ mọ́ mi lè bá yẹn oṣù ọ̀gbọ́n ẹni kúrò sí láì dásíá. Jésù Olúwa wa ẹ lọ wọ́n yẹ dé ẹni tẹ̀lé mo ṣe pápá àbáni. ọ̀rẹ́ ọkọ ìyàwó ẹgbẹ́ ìsìlẹ̀ ní ẹni gbogbo ẹ̀yìn ọ̀rẹ́ dádì mọ́mì ẹ wò ó kéèké àbí gbogbo àbá irinṣẹ́ rẹ̀ náà òpè rẹ̀ òpè tó ọkọ ìyàwó fẹ́ mọ́ wọn pé iṣẹ́ yẹn tilẹ̀ tó níṣẹ́ nílé ayé àwọn ẹlẹ́yìn wà níbi ìrẹsọ̀rọ̀ kò fẹ́ṣọ̀ sọ̀rọ̀ ẹ má bínú so ó ṣe important ọlọ́run tẹ̀lé yọkùnrin mọ́ ọ̀rọ̀ ẹ̀ kò tẹ̀lé yọkùnrin mọ́ ọ̀rọ̀ ìyàwó ẹ̀ kò máa sọ pé àwọn ìyàwó Yorùbá wọn fi sọ ọ̀tí ẹ̀ níbẹ̀ wọn máa láì láti máa wọn jí sí àgbélé láti ṣẹlẹ̀ ẹ má máa ṣe wúlẹ̀ mọ́ àwọn ọmọdé náà yàwó àgbà o ìsọ̀tẹ̀ ọkọ̀ ìyàwó just bend low lẹ́yìn tí mo jẹ́ kọ́ ní bí ẹ̀rù yẹn fi sílẹ̀ ẹ̀yìn kò tí rẹ̀ ẹ̀yìn kò tí rẹ̀ ẹ̀yìn yẹn wọ́n ní tùdí lẹ́ẹ̀kan náírà márùn-ún ó ní useless ní 5 naira nítorí kò sí kọ̀ọ̀kan tó fi ṣe mọ́sí ní òun pé kí tó 5 naira kọ́ wà amen ibùdó àwọn ọmọ ìjẹ́ ṣùgbọ́n 10 naira nítorí abẹ́lọ́ ló ń kára jẹ́ ṣùgbọ́n 10 naira ilé láti lọ sí sára kalọ́ra tó kò ní ìsìwálé àbí ṣùgbọ́n torí pé o ṣe tó pé gbogbo nǹkan tó tọ́ sí ẹ tó yẹ kó pé sọ́dọ̀ ẹ wọn ò ní fi fún ẹlò ní Jésù Olúwa wa ọ̀gbẹ́ni yìí ibùdó àwọn ọmọ ìbọ̀ ní wọ́n ní sí sọ́mi òjì yìí ṣùgbọ́n nítorí for the purpose of prayer for the purpose of prayer kí ọ̀tá bí wọ́n bá lọ kẹ́ ìbọn wọn nínú iná àpáàdì kí wọ́n wá yìí lóru gbọ̀njọ́ kí wọ́n yìí lọ́sàn-án kí wọ́n yìí lójú oorun Yorùbá máa sọ pé kàkàkà méjì ọ̀la la máa torí ẹ̀ fún ìmọ̀jọ́ àṣàṣì ṣọ́ọ̀ṣì fọ̀bẹ̀ ìwọ ayé òní báyìí lórúkọ Jésù Kristi ẹ̀yin ọ̀rẹ́ tẹ lábẹ́ wíwẹ̀ máa yẹ máa sọ̀pọ̀ ti ẹ̀mí òfẹ́ wíwẹ̀ sáyẹn má lè ní ṣẹ̀ṣẹ̀ má lè fẹ́ tó fún mi lówó náà kí ló dé máa sóbi àrè sórí gbogbo Nàìjíríà ló sọ̀rọ̀ sílẹ̀ wọ́n ní kó wá kó sókò bíà ibi tó lọ bọ́lọ́kùn kó má lọ bọ́lọ́kùn kó má yà sẹ́ẹ̀dẹ̀ ibi tó lọ bọ́lọ́sà kó má lọ bọ́lọ́sà kó má yà sẹ́ẹ̀dẹ̀ ló mọ ìdí ni wípé ọ̀rọ̀ la fi dá olóhùn la fi dá ọlọ́sà ṣùgbọ́n yóò bá fún ara ẹ̀ ó wá kó mọ ẹ̀dá wò mọ ara ẹ̀ ó túmọ̀ sí tó ní elórí tó mọ̀ ọ́ ní elórí tó ọlọ́sà lọ àtọ̀tún àkòsí tẹ́yẹ ní kó wọlé báyìí kó lọ́ọ́ kó wọlé lórúkọ Jésù Kristi Olúwa wa gbogbo ẹni tó bá nífẹ̀ẹ́ sẹ̀ yín náà ẹ̀ sọ̀pọ̀ ọ̀tí ẹ̀ má jẹ́ ká dúrà yín kó máa bá yín kó máa bá wọn yín àtàwọn tó wà lóṣì àtàwọn tó wà ní jìnnà rere Awólọ́wọ̀ rèé wọ́n ní nǹkan tí alágẹmọ bá bá ilẹ̀ sọ àkùjọ ọ̀rọ̀ ló ti wá òkú tó kí pápálẹ̀ sọ ló máa ń gbọ́ ṣùgbọ́n èyí tí Awólọ́wọ̀ bá Ọlọ́run sọ ẹ̀bẹ̀ nípa àwọn ọ̀ká kọ̀ wọ́n jẹ́ kó lọ́bẹ̀ àwọn pásítọ̀ mi tọ́jú ọ̀hún káàkiri láì máa ń pa ọkọ̀ kan tó tó báyìí ẹ má wọlé ara ṣe mérí náà ni. ẹ rí gbogbo kan tó bá wọ̀nyí láyé once you set your mind that it's for good bí ọ̀tá pọ̀ wọ́n ní ìtàkùn oníkẹ́ mágòkè àlọ́ ni wọ́n jọ ń lọ ni kàkà kan fa ẹ sílẹ̀ wọ́n á fà wọ́n lọ sí ilé ayé bó ṣe máa jẹ́ nìyẹn. àmàlù Bello wọn jẹ́ wọ́n parí tẹ̀lé ẹ̀kọ́ tó pa wọn náà ṣùgbọ́n ìbọn jẹ́sẹ̀ tó máa pa nítorí sórí ìyàwó ní obìnrin tó bímọ tẹ́lẹ̀ ẹ̀kọ́ tó náà ní South Africa last week tó náà fẹ́ bẹ̀ ó ṣòkà ó ṣe máa ti jìnlẹ̀ sí ẹ̀ àwọn ìmẹ́rin péré ni
at once. Obìnrin kò dá mẹ́ta kọ́. Méjì dáa kan. Mo ṣe bí ọ̀nà ọlọ́run ṣe máa ṣe ayé òde nípa ẹ̀ àti ọ̀práìn lórúkọ Jésù Kristi. Ó yá kúta ní ìgbógbó ẹ̀yọ̀ ẹ̀ sọ́pọ̀tì ẹ̀. Àtúntẹ̀síwájú. Ẹ̀yọ̀ ẹ̀ sọ́pọ̀tì ẹ̀. Ẹ̀yọ̀ kúta ta ọ̀ṣẹ́ pé kò lè ní. Ẹ̀ sọ́pọ̀tì ẹ̀ sọ́pọ̀tì. Àbí kọ́lá jẹ́ àwọn alága tó máa kiri lásán fún mi. Ìrẹ́lẹ̀ fẹ́. Torí mi ò ìjọba ló pé wọ́n á fi ìdè. Ẹ̀ sọ́pọ̀tì ẹ̀ sọ́pọ̀tì.